your hands together for wòlíì àgbà. Tó o bá di àlàyé pariwo hallelujah níbi tó o bá kọ́ láòdù. Ẹni tí o bá pariwo hallelujah lẹ́gbẹ̀ẹ́ á jẹ́ pé ó mọ̀ nípa ikú bàbá nìyẹn. Ó mú mẹ́fúra sí àánú ẹ̀ ṣe mí. Ẹ fún wọn lẹ̀. Tó o bá ti mọ̀ ìpẹ́ ò mọ̀ nípa ikú bàbá yìí. Kílà. Wọ́n gbọ́ mi orí òkè ni mo ti ń bọ̀. Bẹ́ẹ̀ni sàn. Wọ́n ní kí wọ́n gbàdúrà fún 5 minutes. Sọ̀rọ̀. Ìṣẹ́jú márùn-ún. Bẹ́ẹ̀ni Kò sàn. lè tọ́ mi. Kílà. 5 hours ni máa lò. Tí o bá ti mọ̀ ìpẹ́ rẹ̀ ò lè gbà máa lọ lé yín báyìí. Tó o bá mọ̀ ìpẹ́ ò mọ̀ nípa ikú bàbá. Bẹ́ẹ̀ni. Pariwo hallelujah. Ta ló ń jẹ́ ní kẹ́hìndé máa bọ́ ń ta ẹni tí mo rí sí ọ̀dà? Jésù. Níkẹ́ mo gbọ́ kì í ṣe adé níkẹ́ mo gbọ́ níkẹjà mo gbọ́ níkẹjà sọ́wọ́ àbí àbí òsì mi mo ní sára lẹ́yìn ni ó kú ẹyọ kan péré bá mi láńgbéjì kan ló kárí ayé wòlíì àgbà ló ń sọ̀rọ̀ yìí tó bá ti dá voice wòlíì ẹ̀ mọ̀ wọ́n ti bí mi lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ní wòlíì àgbà lóde tẹ̀ sọ̀rọ̀ ń ti yín mo ní pé àwẹ̀ ni ò jẹ́ bí ká ṣe ogun ọ̀pọ̀lọpọ̀ máa rí pírì oh God kí ni mo rí wájú mi ò mú glasses ìṣẹ́gun mi wá níbi tó bá wà tó jẹ wà ń bẹ̀yẹ tó jẹ ń gbóhùn mi dáadáa language kan ló kárí ayé láti ní ìdẹ́hùn kí wọ́n mi lójú pé bàbá ti darapọ̀ mọ́ àwọn áńgẹ́lì àwọn tí ń kí hallelujah tá à ń sọ nípa rẹ̀ ìgbà kan tó kù rèé tó bá lè fi kí ní kókó òbí ké sọ́ra yẹn ń bẹ̀yẹn a kù sí díje ń bí àmì ṣé wà lónìí ayé di drummer I the drummist. mo ń jó òlùlù. Daddy, ó tẹ̀lé sọ pé ó sọ pé ẹ̀fọ́ òun lówó. Tó máa ń dowó lù. Wọ́n máa ń gbowó daddy. Mo kí bàbá mi dáadáa. Bàbá mi prophet Olúfúnṣọ́ Akàndé. Ẹ bá ń celebrate bàbá dáadáa. Daddy, I celebrate you. Thank you so very much. And mommy, I celebrate you. Nǹkan kọ́ mi lómi inú. Nígbà tí wọ́n ń kọrin lẹ́ẹ̀kan, Tọ́pẹ́ Àlàbí jó. Kí láyé ìfẹ́ dà báyìí? Nígbà tí bàá mi kú mi ò ráyè jó. Tọ́pẹ́ Àlàbí ẹ máa bọ̀ ń tà. Mọ́mí ẹ bá bọ̀. Ó dà pé ẹ mọ̀ ń pa ikú bàbá yìí. 1, 2. Kí lẹ́yìn jó fún? Ẹ wá sọ ètè tíjọ yín wá lé tó tún lè kọjá bẹ́ẹ̀ ni tí mo jẹ́ wọ́ yín. Tí mo débi pé big b sọ́kúndà pé sàkámà jẹ ìlànà fún wa. Kí ló dé tẹ̀ bí ń jó? Mo fẹ́ mọ lísìn. Mọ́mí tún ti ń kó mọ́lẹ̀. Wọ́n kú. Mo dárí. Jọ ṣé keyboardist wà mẹ́rin? Keyboardist I celebrate you ma. Ẹ̀bẹ̀ ṣe celebrate bàbá yìí. Ara àwọn tó dáa ní odò wa tá a wà láyé náà ládágbádá ikú. Àdúrà tá a ń gbà ní wípé kí ẹlẹ́yẹ má ṣáájú. Ẹ̀ṣọ́ ọmọ mi ni ẹ̀ wípé kí ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa níbi tó o bá wà tó o jẹ fẹ́ kí ọmọ rere gbẹ̀yìn ìwọ náà pariwo hallelujah. Wọ́n ní kí wọ́n gbàdúrà ni. Dàmọ́lá àti sákò ló pè mí. Ẹ súnmọ́ bí àná yìí ṣe mí. Ní tí mo rí pàpẹ́ òdà bọ́ síbi jẹ́ bẹ́ẹ̀ wẹ̀ dáná. Súnmọ́ ta nínú yín bọ́ síbi. Ní ọ̀sán yìí, mo rò pé mi ò ní wá ni. Nọ́ọ̀sì kan tí mo máa tó máa ń fún mi lábẹ́rẹ́. Ó rí mi, ó ní dádì, ó mà tójọ́ mẹ́ta. Mo ní bí báwo nọ́ọ̀sì, ó ní àárín yín lọ hospital kẹ́ ẹ wá gba abẹ́rẹ́ ni. Mo ní bí síìkì ni. Ó ní ẹ̀jẹ̀ síìkì o. Kì í síìkì kò lè bàbá ẹ̀ ní síìkì. Bàbá ẹ̀ ní síìkì. Télọ̀ kan wá bá mi. Ó ní dádì ẹjọ́ ẹ gbàdúrà fún mi. Mo ti kọ́ṣẹ́ télọ̀ kan ṣùgbọ́n mò ń ṣaṣọ gé. Mò ń ṣe aṣọ gé. Télọ̀ wo ló bẹ̀rẹ̀ rántí ẹ̀ yìí? Mọ̀wé Ìbàfọ̀ ló wà. Mọ̀wé Ìbàfọ̀ ló wà. Tún sẹ́yìn bí àìmọ̀ wá. Sorry. Bí àìmọ̀ wá. Kan tó lè sọ, ó lè rán sílẹ̀ tẹ̀lé. Oh God. Bọ́mí tẹ́ keyboard. Wọ́n mọ̀ pé wọ́n ní àjàdọ́ lè kọrin. Èmi kan wá kọrin láti yin Olúwa níbí ìní. Torí wípé nǹkan tó connect gbogbo wa náà nìyẹn. Ó gbọ́ láàyè. Tó bá wọ̀ yìí pé kò ní ìdíkò ní up to tenor soprano àbí tenor àbí bass. Ṣáà ti wọ̀ yìí pé ohun tó lúwa fún ẹ yẹn ó gbé láti máa kọrin ni. Oh God. Ṣé keyboard lẹ́tẹ̀ yẹn àbí board key? Ṣé board key ni àbí keyboard? Bàbá kọ́kọ́rẹ́ tẹ fún mi ti fẹ́ lè jò tí nígbì lẹ́fún mi ẹ̀fún mi ti Tọ́pẹ́ Àlàbí o. Òṣè wọ́n wo bí tí mo ti bẹ̀rẹ̀ wọ́n wo bí tí mo gbé wọ́n wo bí tí mo ti bẹ̀rẹ̀
Kò sẹ́ni tó wà láyé tí ò ní ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni dáàdi. Bí mo ṣe dúró síwájú ẹ̀, èmi náà ní ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni sọ. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ sá. Mo wo bí tí mo dé. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bí tí mo tẹ̀. Mo rí bẹ́ẹ̀. Gbogbo ló yẹ òun àbá. Gbogbo ló yẹ òun àbá. Oya gbogbo ló yẹ òun àbá. Gbogbo wa ló yẹ òun àbá. Oya gbogbo ló yẹ òun àbá. Oya gbogbo ló yẹ òun àbá. Owó bí tí mo ti bẹ̀rẹ̀ sẹ́, owó bí tí mo dé, owó bí tí mo ti bẹ̀rẹ̀, owó bí tí mo dé, mo rí pé gbogbo ògo ló yẹ ooo. Sábẹ́ni, sábẹ́ni, bóyá gbogbo ògo ló yẹ ooo. Gbogbo ògo ló yẹ ooo. Mo bá kọrin àkọjáde, time is off. Mo ti fẹ́ máa lọ nìyẹn. Tó bá yẹ kó òun wá délé òun béèrè dáàdi délé ńkọ́ ó wà ní odò. Mo ti fún ẹ láǹsà báwo lè tún mi mọ́. Inú odò ló wà. Mo fẹ́ kọrin àkọjáde híìmù ni mo bá fi sign up níbí. Ṣé mo ti pray ṣá? Ó dàbí ẹ pè mí kí n wá pray ní àná. Mo ti pray bí látàárọ̀. Ẹ má wọ̀nyí kò ní ìdí prayer. Mo ti ní bàbá tí wọ́n fi sinmi láyé olùgbàlà tí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ti wà láyé olùgbàlà, àdúrà ti gbà lórí bàbá. Gbogbo àwa tá a wà mí lórúkọ Olúwa tó bá wà lábẹ́ voice wòlíì. Ó dó sórí ìpè àwọn bàbá mi tó ń bẹ níbí yìí. Mo jẹ́ fẹ́ pàṣẹ fún ọ lórúkọ Jésù ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ láyé. Ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ láyé lórúkọ Jésù. Fún mi gángan lọ́jọ́ máa lọ hymn. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀ Olúwa, ẹ̀yin tọkọ rẹ̀ ṣe dédé. Afẹ́lẹ́ lọ, ẹ̀yin tó ti yàn Olúwa lálàlà. Lèlè máa dùn àtàrò lọ. Ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀ Olúwa, ẹ yọ̀ nínú Olúwa, ayérayé. Inú lu labẹ́jáde Olúwa gba ọgbẹ́ wa. Put your hands together for wòlíì. Aga, thank you very much. Thank you so very much. Thank you. Alright, so it's a very simple question. How close are you to Dr. Alabi? Well, I'm very close to her. I'm very, very close to her. I'm a fan of her songs, and of course, I'm a beloved brother. Very close to her. So, out of all her songs, which one would you say is your best of all? Well, Dr. Alabi, she has a lot of songs. Yes. And she blesses our soul. I tell you, each of her songs is suitable for moments that you are going through. But then it's quite a lot. You get blessed from her song. But the one I can get to remember right now, that I would love to sing right now, is Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Olúwa, Thank you very much. That's you're welcome. Ladies and gentlemen of God, my name is Wole Agba, the only prophet with the oil of gladness. Ogozoli Ogozo, Ekwesu Besu blended there. Madam Mega Jariaja in the break man will be Caprica before, Fila Hede Wolini. Now, please subscribe to Korede Films on YouTube. Keep it locked there, that's where you get to see great people like the prophet. And of course, you that you are seeing this, you are also a great person. So, subscribe and tell others to do so. Wole Agba, Loni Kochi.